kú sí mi níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Nǹkan tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé máa ń kọ́ àwọn ọmọ Yorùbá wípé ẹ má jẹ́ ká sọ lẹ́nu, torí Yorùbá sọ pé ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyà ló so kọ́. Ẹ má jẹ́ ká sọ lẹ́nu. Ọ̀rọ̀ ewé àtegbò èmi máa ń sọ láti lè polówó ẹgbẹ́ kan fún wa. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. Ẹgbẹ́ tí à ń sọ yìí kí náà ń ṣe nú ẹ̀? Òun ni pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ní tá máa ń ṣe nú ẹgbẹ́ náà ni pé kí ni ìwọ mọ̀ nípa ewé àtegbò? Tó bá sọ nú ẹgbẹ́, ní tẹ́lòmíì náà mọ̀ nínú ewé àtegbò òun náà sọ. Kì í ṣe ẹgbẹ́ tó máa sọ fún ẹ pé tó bá mú iye báyìí wá màá bẹ́ẹ̀ ṣe nǹkan báyìí. Rárá, wọ́n á ṣàlàyé bọ́n ṣe ń ṣe, ìwọ náà lè ṣe fúnra ẹ̀. Òun ni tó bá wù ẹ́ tó fẹ́ kàn bá ẹ ṣe, ìgbà yẹn lọ ṣe máa sọ pé mi ò lè ṣe, ẹ jẹ́ kàn bá mi ṣe. Ṣùgbọ́n gbogbo ohun tó fẹ́ fi ṣe ìṣojú ẹ̀ náà ṣe máa sọ. Àǹfààní tó wà nínú ẹgbẹ́ náà ni pé tó bá ṣe pé oògùn orí fífọ́ ti Yorùbá òun ni ìwọ mọ̀, ó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ibẹ̀ ló ti máa mọ oògùn inú rírun, ibẹ̀ ló ti máa mọ oògùn ibà, ibẹ̀ náà ló ti máa mọ àgbélépọ̀tà. Bákan náà ibẹ̀ ló ti máa mọ gbogbo àwọn oògùn tó kù. Àti ìwọ tí òun gbàlejò tó ń dálejò lóhùn, yálà àfáà ni ẹni, wòlíì ni ẹni àbí oníṣègùn ìbílẹ̀, o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ìwọ tó wá ṣe pé business woman ni ẹ́, èyí tó fi ń kó sọ́wọ́ jìbìtì lọ́tùn lósì, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn kí ìwọ náà tiẹ̀ nímọ̀ lórí báwo náà ṣe ń ṣe àwọn nǹkan àṣírí ewé àtegbò yẹn tó fi ń ṣiṣẹ́. Kò wá sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Èmi Dr. Ọlálékan Sàlámì òun ni Ọlọ́run fi ṣe olùdásílẹ̀ àti olórí fún ẹgbẹ́ náà. Owó Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Tí wọ́n náà bá fẹ́ darapọ̀ mọ́ wa, o lè kàn sí mi lórí WhatsApp number wa 08028565188. Ṣùgbọ́n kì í ṣe irú àwọn group tó máa ní my WhatsApp group. Rárá, kò rí bẹ́ẹ̀. Odidi association tó register pẹ̀lú ìjọba ni. Ìdí tí mo fi ń sọ eléyìí ni ẹ̀yin tẹ́ máa message mi pé add me to your group. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Odidi association tá register lọ́dọ̀ ìjọba tí ó ní ètò, tí registration wà, tí fọ́ọ̀mù wà, tí ID card wà. Bá ṣe máa ń ṣe ni pé tí o bá ti san owó registration and ID card, ó jẹ́ 5,000 naira. A máa add ẹ sí WhatsApp ẹgbẹ́ náà. Ìwọ náà á fi ọkàn bá wa lọ. Ibẹ̀ ló ti máa gbọ́ bó ṣe máa gba ID card àti àwọn nǹkan tó kù. Ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lónìí kí ìwọ náà máa jẹ àwọn àǹfààní yìí. Láti darapọ̀, ẹ kàn sí mi lórí account number tẹ́ máa sanwó sí. WhatsApp number mi ni 08028565188. Ẹ má kọlù nọ́mbà yìí, ẹ message lórí WhatsApp ni. Ní tí mo wá fẹ́ kọ́ wa lónìí tá máa jẹ àǹfààní ẹ̀ nínú ewé àtegbò òun náà ni pé 2-in-1 níṣẹ́ yìí. Tá a bá fẹ́ ṣe time tínú wa dùn, ẹ jẹ́ ká rẹ́rìn ká wá lọ já ewé rẹ́rìn kò mí. Ewé náà ni wọ́n máa ń pè ní ewé mi èṣù. Ṣùgbọ́n nínú iṣẹ́ yìí, rẹ́rìn kò mí òun la máa pè é. A wá rẹ́rìn lọ sídìí ibi tá a fẹ́ já ewé náà. A wá já ewé yìí, ẹ jẹ́ kó kárí pé ìtànná wà lára ìta já dáadáa. A wú tìdítìdì ni. A wá gún nínú odó. Tá bá ti gún nínú odó, ẹ yẹ ká bù díẹ̀, ká bù sínú òrí. Ìyẹn ni ìyọnú tá a máa fi pa ìdodo wa ká tó jáde láàárọ̀. Èyí tó bá wá kù nínú ètàgún yìí, ẹ yẹ ká da epo ọ̀bọ̀ àti ọṣẹ ká dà sí ká gún dáadáa. A máa fi ìyẹn wẹ̀ láàárọ̀. Ìyọnú tó ń ṣiṣẹ́ táwọn èèyàn máa fi rántí èèyàn sí dáadáa ni. Àwọn ibi tó ti bá wọn ṣiṣẹ́ tí wọ́n rántí pè ẹ́, ìwọ máa fi ètí mo sọ pé ká fi ra ìdodo yẹn, máa fi ra ìdodo láàárọ̀ kó máa fi ọṣẹ yẹn wẹ̀. Wọ́n á máa rántí ẹ̀ sí dáadáa níbikíbi. Kọ́sítọ́mà tuntun, kọ́sítọ́mà ti tẹ́lẹ̀, wọ́n á máa rántí èèyàn ni. Iṣẹ́ tó máa ń ṣe nìyẹn. Ìwọ náà lè darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ tí mò ń sọ yìí. Ibikíbi tó bá wà kò ní ṣe pẹ̀lú ẹgbẹ́ yìí. Tó bá ti jẹ́ pé WhatsApp ó dé ìlú tó wà, ó ti parí. A dára fún wa.